bàjẹ́ o. Ayé Muyideen ti padà bàjẹ́ o. Ayé rẹ̀ ti bàjẹ́ seriously. Láì tí pé oṣù kan. Láì tí pé ọ̀sẹ̀ mẹ́ta. Láì tí pé ọ̀sẹ̀ méjì. Ọlọ́run dẹ̀ ti ń dájọ́. Gbogbo yẹn yé. Rí Muyideen. Muyideen jáde. Ó ń tọrọ owó. Ó ń bẹ Àgbàlá Gabriel. Àwọn tí wọ́n ti ń kọ́. Àwọn tó ń kùn ní TikTok ìfẹ́ ń kọ́. Ó rí wọn mọ́ ni. Ṣé wọ́n ti sá fún ẹni? Muyideen wọ́n tọrọ owó. Ẹ̀yin náà gbọ́, ẹ jẹ́ ká jọ gbọ́. Very, very funny. Allahu Akbar. Àánú mi o, ẹ má jẹ́ máa rìn káàkiri. Ẹ̀yin fáǹsì mi, ní àìpẹ́ yìí ni mo jáde. So ibi tí mo ti ń lọ ni mo ti pàdé Mr. Muyideen. Ìyẹn tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ pẹ̀lú Àgbàlá Gabriel. Bọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ tèmi ṣe agbóhùnsáfẹ́fẹ́, ẹ mọ̀ wọ́n ní wádìí gbogbo dájú ká délé tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ mọ́. Àṣà lè ti torí pé bóyá ọmọ wa jẹ̀bi àbí pé kó ṣe kíní kàbí bóyá ká sọ pọ́mọ́sẹ̀ ká wá lè bẹ́ẹ̀ ká wá gbé fẹ́kùn pàjẹ́. Bọ́ àlẹ́ lè wo ẹgbẹ́ ìran kan máa rìn kiri báyìí no matter anyhow. Tí a bá ní pé ká ṣe tá a bá ní ká sọ pé kílẹ̀ nìkan náà sọ̀rọ̀ like èyàn ò rọ̀rọ̀ sọ àwọn náà máa ní nǹkan tí ó ń dùn wọn lọ́kàn tí wọ́n rí bọ́ ìyẹn kọ́ ló wà ńlẹ̀ báyìí. ẹ bá mi ṣe live yìí ẹ gbọ́ nǹkan tí Mr. Muyideen bá mi sọ nígbà tí mo béèrè lọ́wọ́ wọn pé kí ni nǹkan táwọn ọmọ Nàìjíríà lè ṣe fún wọn ẹ bá mi gbọ́. Ẹ jọ̀ọ́ gbogbo ọmọ Nàìjíríà. Okay. Ìrànlọ́wọ́ yín ni mo fẹ́ o. Ẹ ṣàánú mi o. Kò sí nǹkan kan fún mi mọ́ o. Àti jẹ kò sí o, kò sí àtijẹ àti mu. Àtijẹ àti mu kò sí. Kò sí nǹkan kan o. Jọ̀ọ́ kí tó sọ nǹkan kan ẹ bá mi share fídíò yìí kó kan Àgbàlá Gabriel àti Alhaji Oríyọmí lára ẹ jọ̀ọ́ torí ọ̀tọ̀ lọ. Bíbélì wípé ìbùkún ni fún ẹni tó ríjà tó parí, ègbé sì ni fún ẹni tó ríjà tó ṣe bẹ́ẹ̀ tó dákun. Ṣé rí mo rọ bàbá mi ìyẹn Àgbàlá Gabriel pé kán jọ̀ọ́ mo fi Ọlọ́run tó pè yín mo fi bẹ̀ yín ẹ bójú àánú wo Mr. Muyideen níbi àwọn. Ọ̀gbẹ́ni wọn à lè bójú àánú wo. Wọn à lè bójú àánú wo. Ìmù gbogbo ẹni tó bá ṣe Muyideen ní àánú Ọlọ́run á bá tiẹ̀ jẹ́ ni. Ẹnìbọ̀dì tó fi lè wọn Muyideen lọ́wọ́ onítọ̀hún Ọlọ́run á dẹ òṣì sínú ìgbésí ayé. Onítọ̀hún ò ní wọ́n náà lọ́mọláyé nítorí pé Muyideen ní ìka ní ká ní pé gbogbo irọ́ tó pamọ́ Àgbàlá Gabriel ká ní pé nǹkan yẹn ó wá já ọ̀tá Àgbàlá Gabriel ó wá já wọn wálẹ̀ tó di pé anybody ò follow wọn mọ́ jọ torí tọ́lọ́run o ṣé ẹ̀bẹ̀ tí ó máa bẹ̀ náà lélẹ̀ ṣé ẹ̀bẹ̀ tí ó máa bẹ̀ lélẹ̀ ó mọ̀ pé òun fẹ́ bẹ̀bẹ̀ ló tún jáde níjẹ̀ta wípé Àgbàlá Gabriel lépa ẹ̀mí òun ó fẹ́ pa òun o ìwọ wá sọ̀rọ̀ wèrè ń sìn wípé kíní kan wo alukurani ni Ọlọ́run o mọ́ṣá wọ láti tó bí alukurani yìí gbogbo ẹnikẹ́ni tó bá nínú kó fẹ́ rún ọmọ Muyideen lọ́wọ́ Ọlọ́run bá wa dẹ òṣì sínú ìgbésí ayé Ọlọ́run o gbogbo tó bá dúró pé òun fẹ́ rún ọmọ Muyideen lọ́wọ́ sẹ́ lórí àbòsí tó ṣe yìí lórí ìwà aláìmoore tó wù yìí ọ̀tọ̀ ni pé kéèyàn ya aláìmoore èwo wá ni pé kò fẹ́ bà Àgbàlá Gabriel lórúkọ jẹ́ why kò fẹ́ bà lórúkọ jẹ́ ó wá jáde ó sọ kó fẹ́ pa ẹ́ olófẹ́ pa ẹ́ ní nǹkan tí wọ́n lè arrest èèyàn sí tí ìkọ̀ yẹn bá sì lọ já Àgbàlá Gabriel bọ́ọ̀lẹ̀ ńkọ́ ṣé wèrè tábàṣe náà lélẹ̀ wọ́n tó bá fi lè rún wọn Muyideen lọ́wọ́ tó bá fi lè wọ́n lọ́wọ́ lásán ìwọ́nu Ọlọ́run á dẹ òṣì ayé àtàkì Ọlọ́run á dẹ sí ẹ Bible lele oya mo tún fi Bible ni mo tún fi Bible náà búra Ọlọ́wọ́ gbogbo ẹnikẹ́ni tó bá wà nínú ẹ̀kọ́ fẹ́ rún Muyideen lọ́wọ́ gbogbo ègún tí ń bẹ nínú Bible yìí kó máa jẹ́ tiẹ̀ kó máa jẹ́ tẹbí ẹ̀ kó máa jẹ́ títí fámìlì ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá gbà nímọ̀ràn láti gbọ́ fẹ́ wọn lọ́wọ́ gbogbo èpè tí ń bẹ nínú Bible tí ń bẹ nínú Kùránì yìí kọ́lọ́ mọ́sàbá mi kó máa jẹ́ tiẹ̀ tọmọtọmọ ẹjọ́ fi lè wọ́n lọ́wọ́ Ọlọ́run bàbá dẹ òṣì sínú ìgbésí ayé bó jẹ́ sí pé ti ọ̀nà oníṣẹ̀ṣe náà ni
gbogbo ẹnikẹ́ni tó bá ní ẹ̀tẹ́sàn láti ran Muyideen lọ́wọ́ Ọlọ́run bàbá bá tí wọ́n jẹ́ bàbá dẹ òsì sí wọn bàbá dẹ orí burúkú àtọ̀fún bàbá dẹ sí wọn àwọn lórí burúkú lẹ́yìn ìgbà tí ẹ sọ wípé Agbala Gabriel nà ó nà kò dá gbogbo wa ti gbà pé yes ó nà kò dá gbogbo wa ti accept gbogbo wa a dẹ̀ blame Agbala Gabriel a blame pastor Agbala Gabriel wípé pastor Agbala Gabriel bẹ́ẹ̀ ṣe nà yìí kò dá èwo wá ní jíjáde tó tún wá jáde láti máa borúkọ má nìyẹn jẹ́ èwo ní jíjáde tó tún wá jáde tó wá raise alarm burúkú wípé pastor yẹn fẹ́ kọ òun ṣé kò mọ̀ pé ìyálàyà defamation of character ló ṣe yẹn ni kí ni ẹ̀rí tó ní kí ni evidence yẹ kó prove evidence yẹ fún wa wípé Agbala Gabriel threatening yẹn a fẹ́ rí evidence yẹn evidence tí Agbala Gabriel tó fi threatening yẹn tó fẹ́ pa yẹn a fẹ́ rí evidence yẹn tí o bá produce owó ní kúre ẹ̀yin kàkàdàkà dán olórí burúkú yìí ó máa ń sọ wípé òun àwọn ń bẹ Agbala Gabriel ẹ jẹ́ ń dá fídíò yẹn padà sẹ́yìn. mistake tí èmi rí tí. ẹ ṣàánú. tẹ́ bá lọ wo dá fídíò ẹni yìí tó ń fídíò yẹn tẹ́ bá lọ wo comment section yẹn èpè làwọn yẹn ń gbéṣẹ́ àtòun àti Muyideen èpè làwọn yẹn ń gbé wọn ṣẹ́ eléyìí náà ó fẹ́ fi Muyideen cash out ni o ó rò pé òun máa rí owó ń bẹ̀ ni o eléyìí wèrè tó ṣe fídíò yìí náà òun náà rò pé bóyá òun fẹ́ cash out ni o ó rò pé òun fẹ́ Muyideen ó ní kú re ebi ní pa mọ́nàmọ́ná kú ebi ló máa pọ́ kú ẹyẹ yàn ẹ tún farabalẹ̀ kẹ́ wo fídíò yìí dáadáa o ẹ farabalẹ̀ kẹ́ wo dáadáa o. mi ò ẹ má jẹ́ máa rìn káàkiri. ẹ̀yin fáǹsì mi ní àìpẹ́ yìí ni mo jáde so ibi tí mo ti ń lọ ni mo ti pàdé Mr. Muyideen ìyẹn tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ pẹ̀lú Agbala Gabriel bọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ tèmi ṣe agbóhùnsáfẹ́fẹ́ ẹ mọ̀ wọ́n ní wádìí gbogbo dájú ká délé tó jẹ́ òtọ́rọ̀ mọ́ àṣà lè ti torí pé bóyá ọmọ wa jẹ̀bi àbí pé kó ṣe kíní kàbí bóyá ká sọ pọ́nmọ́sẹ̀ ká wá lè bẹ́ẹ̀ ká wá gbé fẹ́kùn pàjẹ́ bọ́ àlẹ́ lè wo ẹgbẹ́ ìran kan máa rìn kiri báyìí no matter anyhow tí a bá ní pé ká ṣe tá a bá ní ká sọ pé kílẹ̀ nìkan náà sọ̀rọ̀ like èyàn ò rọ̀rọ̀ sọ àwọn náà máa ní nǹkan tí ó ń dùn wọ́n lọ́kàn tí wọ́n rí bọ́ ìyẹn kọ́ ló wà ńlẹ̀ báyìí. ẹ bá mi share live yìí ẹ gbọ́ nǹkan tí Mr. Muyideen bá mi sọ nígbà tí mo béèrè lọ́wọ́ wọn pé kí ni nǹkan táwọn ọmọ Nàìjíríà lè ṣe fún wọn ẹ bá mi gbọ́. ẹ jọ gbogbo ọmọ Nàìjíríà ìrànlọ́wọ́ yín ni mo fẹ́ o ẹ ṣàánú mi o kò sí nǹkan kan fún mi mọ́ o àti jẹ kò sí o kò sí àtijẹ àti mu kò sí kò sí nǹkan kan o. jọ kí n tó sọ nǹkan kan ẹ bá mi share fídíò yìí kó kan Agbala Gabriel àti Alhaji Oríyọmí lára ẹ jọ torí ọ̀tọ̀ lọ. Bíbélì wípé ìbùkún ni fẹ́ni tó ríjà tó parí ìgbé sì ni fẹ́ni tó ríjà tó ṣe bẹ́ẹ̀ tó dákun ṣé rí mo rọ bàbá mi ìyẹn Agbala Gabriel pé kán jọ mo fi Ọlọ́run tó pè yín mo fi bẹ̀ yín ẹ bójú àánú wo Mr. Muyideen. ẹni tó ń sọ̀rọ̀ yìí nígbà tí wọ́n ń sọ ń sìn wípé ìbùkún ni fún ẹni tó ríjà tó parí tani àti tani ló ń jà tani àti tani ni wọ́n jọ ń jà mo béèrè tani àti tani wọ́n ń jà ṣe irú Muyideen àti Agbala Gabriel ni wọ́n jọ máa jà ẹ sọ dúdú ọ̀rọ̀ wípé Muyideen ó ní ìkà nínú aláìmoore dẹni àwọn kan dẹ̀ ń lò láti fi gbé Agbala Gabriel ṣubú fóònù tí wọ́n rà fún dà kí ló ṣẹlẹ̀ sí fóònù tí wọ́n fi open TikTok fún kọ́ ìwọ ọkùnrin pupa yẹn ó sọ wípé anybody tó bá fẹ́ fún lówó immediately mọ̀ wípé o lè kọ́nà ní gbogbo wọn o bàbá pupa yẹn sọ wípé anybody tó bá fẹ́ fún lówó kọ́ DM òun kí wọ́n DM òun lórí page òun jọ why tó ṣe sọ wípé kọ́ DM kí lórúkọ ẹ̀ kí wọ́n DM Muyideen lórí page ẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ open mo béèrè why
tí ò lè sọ pé kí wọ́n mẹ́sẹ̀jì Muyideen lórí péjì tó bá open nìyẹn wáyé tó ti pé kọ́ DM péjì tiẹ̀ ni wọ́n sọ pé kọ́ ti DM ẹ ajá sí wípé ẹnìkan ló bá open TikTok yẹn mo dẹ̀ ń fura sí bọ̀bọ̀ yẹn gan wọ́n yẹ sí pé bọ̀bọ̀ yẹn gan wà nínú àwọn tí wọ́n ṣiṣẹ́ yẹn yes wọ́n náà tó ń ṣiṣẹ́ yẹn ẹ máa gbọ́ níṣó. Ibi àwọn mistake tí èmi rí tí a ò lè sọ pé ẹ ṣe tí ò gbẹnu tiwa ni wípé ẹ fẹ́ gbọ́n ìyanu lára Bùrọ̀dá Muyideen ẹ fẹ́ gbọ́n ìṣẹ́ dànù bọ́ ẹ gbọ́n ogun dànù lára wọn sà. Nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹ rí pé bí ogun lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí bọ́ ojú ẹlòmíà ni wọ́n ti lọ di orí ni wọn ò ní mental problem lójú tèmi ogun leléyìí ogun. Sori má ní pupa láàrin làkà yìí tó ń sọ̀rọ̀ yìí ó pariwo wípé ogun wọn yọ ogun kú lára ẹ̀ jọ tó ń tọ́ lọ́wọ́ bèrè lọ́wọ́ Muyideen fún rẹ̀ wípé ṣé ó ní kó gbàwẹ̀ àbí tó gbàwẹ̀ àbí kó gbàwẹ̀ jọ tó bá fẹ́ ṣẹ́ ogun nínú ìgbésí ayé èèyàn kí ló máa fi ń ṣe bá àdúrà àtàwẹ̀ ni mo béèrè ṣe bí àdúrà àtàwẹ̀ ni lẹ́yìn ìgbà tí Muyideen gba àwẹ̀ tán tó gba àwẹ̀ tán nínú kọ́pọ̀ndù Àgbàlá Gabriel lẹ́yìn tó gba àwẹ̀ tán ló tún jáde tó lọ ta tẹ́tẹ́ lẹ́yìn tó gba àwẹ̀ tán ló tún jáde tó lọ play lútò nígbà tó ti gba àwẹ̀ tán ẹjọ́ báwo ni wọ́n ṣe ń ṣe ogun nínú ìgbésí ayé èèyàn tó jì yẹn lọ ṣe bí àwọ̀ àtàdúrà náà ni àwọ̀ àtàdúrà ni wọ́n fi ń ṣẹ́gun náà. Àgbàlá Gabriel tẹ̀sán pé kó gbàwẹ̀ ó gbàwẹ̀ fún ìmọ̀ iye ọjọ́ Àgbàlá Muyideen lọ ṣiṣẹ́ ẹ̀yẹ̀yàn ẹ má dáwọ́ fún o ẹ sọ fún Muyideen kó lọ ṣiṣẹ́ kó lọ wá iṣẹ́ ṣe ọ̀lẹ ni bí mo ṣe kéré yìí tó bá rí ibi tí mo ti ń ṣiṣẹ́ wàá kánú mi wàá pìtì mi tí bá lọ deliver àgbo fáwọn èèyàn tó bá rí aṣọ ọrùn mi dust máa kún bẹ́ẹ̀ ìgbà míì mo lè lọ láti àárọ̀ tó jẹ́ sí pé nǹkan bíi 12 òru ni màá tó wọlé padà mo ṣe kéré tó tí mo jẹ́ kankan yìí níwọ̀n bá tán ọ̀dà ìgbọ̀lọ́wọ́ mi tí mo yẹ kí ni tí mo deliver tó bá rí mi báyìí wàá pìtì mi pé dust máa kún bára mi ní látara àkàrà àti gbogbo ẹ̀ ìwọ wá tó báyìí o tún wá sọ pé kí wọ́n ṣàánú ẹ̀ fún kí ni lọ ṣiṣẹ́ Muyideen lọ ṣiṣẹ́ ṣe bó sọ wípé bó ṣe ń gbàrú yẹn tẹ́ lọ́rùn padà lọ sí Bódìjà kó máa lọ gbàrú yẹn tí ẹ lọ gbàrú yẹn fún oṣù mẹ́ta náà lọ gbàrú yẹn fún oṣù mẹ́ta ṣe bó sọ wípé ibẹ̀ ló bí ẹ ṣe bó ìwọ ló sọ pé o fẹ́ freedom Muyideen ìwọ ló sunkún pé o fẹ́ freedom náà wọ́n lè ti fún ẹ ní freedom kí tún ní wèrè ó dẹ̀ gba Bódìjà lọ kó má lọ rú ẹrù tó ń rú lọ àbí ṣé ó lè rú ẹrù mọ́ ni ó lè ṣe alábàárù mọ́ mo ń béèrè o ṣebí alábàárù ló ń ṣe tí wọ́n fi fídíò ẹ̀ wọ́n tó lè ṣe alábàárù yẹn mọ́ ó ṣe padà sí Bódìjà yẹn kó má lọ ṣe kó tó ń ṣe lọ ìwà ni tó tún wá jáde ń pé òun rìn káàkiri ó ń pẹ́ kó tó rìn káàkiri wo wàá rìn títí ó fẹ́ la wàá rìn títí báyìí gbogbo ẹsẹ̀ ni ó là tán ebi ní pamọ́nà kú ebi ní pọ̀ kú eléri burúkú aláìmoore ká wọn jáde ó fẹ́ pa mí o Àgbàlá Gabriel lè pa ẹ̀mí mi o ní nǹkan tó lè dìfẹ́mù orúkọ yàn ní nǹkan tó lè ba orúkọ yàn jẹ́ lọ́jọ́ ọ̀la yes in future táwọn ọmọ Àgbàlá Gabriel tó bá ń du ipò kan bóyá nínú politics bóyá nínú òṣèlú àwọn ọmọ Àgbàlá Gabriel wọ́n fẹ́ du kánsẹ́lọ̀ àbí wọ́n fẹ́ du chairman àdúgbò kan àbí wọ́n fẹ́ du kinní kan
ṣé o mọ̀ pé wọ́n lè lo fídíò Muyideen nìyẹn wọ́n lè lo against Agbala Gabriel wípé ọmọ tó fẹ́ du kásẹ̀lọ̀ yìí bàbá rẹ̀ apàyàn ni bàbá rẹ̀ o ẹni tó fẹ́ du yes now that is the fact wọ́n lè lo ọ̀rọ̀ yẹn lọ́jọ́ ọ̀la ó lè affect àwọn ọmọ Agbala Gabriel lọ́jọ́ ọ̀la tó bá fẹ́ du ipò bóyá ipò kánsẹ́lọ̀ ipò mínísítà àbí ipò sínétọ̀ wọ́n máa sọ fún wípé bàbá yóò ní rẹ́kọ̀dì tó dáa wọ́n máa ṣó wọn wípé orí bàbá yín fẹ́ pa èèyàn báyìí bàbá yín fẹ́ pa ẹni báyìí ó fẹ́ pa tàwọn báyìí ọ̀rọ̀ tó lè borúkọ ìjọ pátápátá ó dẹ̀ ní evidence kankan ó ní evidence ṣebí òǹjọ́njọ́ yẹn bàbá mi Wasiu Ayinde ìlàkàyè ò ní kú bàbá mi Wasiu Ayinde Bámidélé ìlàkàyè ò ní jọba lágbára Ọlọ́run ṣebí òǹjọ́ inú ẹ̀ ń dùn pé wọ́n ti fún ẹni freedom orí ẹ̀ ti dàrú Muyideen ó ti ya wèrè ẹjá máa gbọ́ nǹkan tí wèrè bàbá yìí sọ lọ. èyí tí wọ́n ń pè ní ogun òun ló ń ṣẹlẹ̀ yìí àárọ̀ àná tí Muyideen jáde sórí social media wípé káwọn ọmọ Nàìjíríà ràn wọ́n lọ́wọ́ ẹ gbọ́ fídíò ilé ẹ gbọ́ náà. ẹ̀yin ni mo ké pè o nílé lóko lódò lẹ́yìn odi ẹjọ́ Agbala Gabriel ni mo wá fi sùn yín o Agbala Gabriel ó gbẹ́sẹ̀ lé ẹ̀tọ́ mi ó fi ẹ̀tọ́ mi dùn mí kò fún mi ní ẹ̀tọ́ mi mi ò fi ṣèbínú mi ò bájà ó tún ti ń lépa ẹ̀mí mi báyìí o Agbala Gabriel ó ti ń lépa ẹ̀mí mi báyìí o. mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wí. ṣé iná gbọ́ ọ̀rọ̀ yẹn ó ti ń lépa ẹ̀mí mi báyìí o ó ti ń lépa ẹ̀mí mi báyìí o ní ọ̀rọ̀ tó lè bà orúkọ èèyàn jẹ́ ní nǹkan tó lè affect future èèyàn tó lè affect generation èèyàn bọ̀bọ̀ pa ẹ̀gán mi ò trust yẹ ó dàbí bọ̀bọ̀ yẹn gangan bóyá orí fóònù bọ̀bọ̀ yẹn gangan ló bá open ti TikTok account sí bọ̀bọ̀ pa yẹn mi ò trust bọ̀bọ̀ yẹn irọ́ ló pa pé òun jáde òun pàdé irọ́ ni mi ò trust bọ̀bọ̀ yẹn rò pé òun lè lo Muyideen láti fi cash out kò mọ̀ wípé àwọn tó donate owó fún Muyideen for the sake of Agbala Gabriel ló fi ń dá owó fún Muyideen for the love of Agbala Gabriel for the sake of Agbala Gabriel and then látara wípé iṣẹ́ wípé iná ẹ̀sán àyẹ̀kùn làṣàtà grace we know the disgrace òun ni grace Agbala Gabriel àwọn èèyàn máa ń tara Agbala Gabriel tètè dá owó fáwọn èèyàn gbogbo àwọn tíátà tẹ́ ẹ̀rí yẹn tó gba owó fún yẹn gbogbo wọn ní platform náà àwọn tíátà tẹ́ ẹ̀hún yẹn wọ́n ní Facebook page wọ́n ní Instagram page wọ́n ní TikTok page wọ́n ṣe jáde lórí platform wọn kí wọ́n gbowó yẹn ṣùgbọ́n wọ́n kọ́ wọn ò ní fún wọn ṣùgbọ́n for the sake of Agbala Gabriel for the love they have for him ni wọ́n fi ń dá owó dídìrín gbogbo wọn pa ìwọ náà fẹ́ fi cash out ṣe pé ẹ kọ́ DM ẹ wẹ́ẹ̀ tó sọ pé ṣe bẹ́ẹ̀ ti open TikTok account fún wẹ́ẹ̀ tó sọ pé kọ́ DM ń gọ́gọ́ fún rẹ̀ ṣe bẹ́ẹ̀ sọ ṣe bí gbogbo yín sunkún wípé àkáǹtì Agbala Gabriel ni wọ́n sanwó sí àkáǹtì Agbala Gabriel òun ló gbé kalẹ̀ wáyé tí wèrè tó sọ pé òun fẹ́ gba owó fún un sìn yìí wáyé tóun ò ṣe lè sọ wípé wọ́n DM Muyideen lórí TikTok account ẹ̀ ṣe pé olórí burúkú kan náà gbogbo wọn bàbá iná wà nínú àwọn tí wọ́n ti olófò ni òun náà wà nínú àwọn tí wọ́n ti Muyideen yìí olórí burúkú ni bàbá yẹn ìyá máa gbọ́ ni. gbé fídíò tẹ wò tán yẹn ẹnìkan níbẹ̀ nídìí ọ̀rọ̀ tó rò fi ké ẹnìkan ló ń ti bọ̀dá Muyideen pé lọ sọ nǹkan báyìí ó lé gbẹ̀jù wá jẹ́yàn kó jẹ́ pé spiritual aspect pé ogun náà ni torí ní àná ẹnìkan ló ń pe bọ̀dá Muyideen wípé àwọn ọmọ Agbala Gabriel wọ́n ti wà ń bì kan báyìí o kí bọ̀dá Muyideen má lọ síbẹ̀ o ẹ jọ̀ọ́ ẹ̀yin náà gbọ́ nǹkan tí wọ́n sọ ń bẹ̀ yẹn àwọn èèyàn ló ń tì wọ́n ó sì lè jogun náà ni ṣùgbọ́n ẹjọ́ mo fi àsìkò yìí bẹ́. gbogbo ẹ̀yà ayé ajá sí wípé fóònù bọ̀bọ̀ pupa yìí l'Agbala ni Muyideen fi ṣe fídíò fóònù bọ̀bọ̀ pupa yìí tó ń bá bẹ̀bẹ̀ yìí fóònù ẹ̀ ló fi ń ṣe fídíò
àwọn míì tó ti wà nínú group bóyá àwọn kan tó wà ní diaspora òun ni wọ́n lò láti fẹ́ fi máa carry out operation yẹn bọ̀bọ́ yìí wèrè inú fóònù bọ̀bọ́ yìí ló lò tó fi ṣe fídíò bọ̀bọ́ yìí òun ló bá post àwọn fídíò yẹn Muyideen kò lè dá post nǹkan tó kàwé ni kò lè dá post nǹkan Muyideen kò lè kọ topic sórí nǹkan kò lè kọ caption kò lè kọ topic sórí fídíò Muyideen lè edit fídíò ni. Alhaji Òkìkí ọmọ amsa ẹ̀yin Alhaji Oríyọmí Hamzat ẹ jọ̀ọ́ torí Ọlọ́run sà ẹ ti ń ṣe látijọ́ yìí lágbára ọba mi Elédùmarè ipá ò ní gún yín ẹ lágbára Ọlọ́run eléyìí tẹ́fẹ́ ṣe kò ní jẹ́ àṣemọ nínú oore tẹ́ máa ṣe ẹ jọ̀ọ́ ẹ máa ro nǹkan tí Bùràmù ìdí ṣe ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá wa yanjú ọ̀rọ̀ yìí délẹ̀ wọ́n lẹ́ni tó bá forí ti dópin náà là ó gbàlà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bọ̀bọ́ yìí lè lọ parẹ́ ẹ já gbà pé ogun ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ gbọ́ bí Bùràmù ìdí náà ṣe bẹ. kó lọ parẹ́ kò kàn yé kó lọ parẹ́ kó lọ pokùnso kò kàn wá kó lọ pokùnso kó lọ sọ orí bíríìjì kó lọ bẹ́ sínú odò kí ló tún fẹ́ jẹ́ kó ṣe fóun ilé odidi ilé fa wọn kó odidi ilé fún ẹ wọn ti gba ṣọ́ọ̀bù fún ẹ wọn tún rọjà síbẹ̀ fún ẹ wọn ní ọjà tó kù kẹ́kẹ́ kí ló tún fẹ́ wọn bá sọ pé ó fẹ́ parẹ́ ó ń pẹ́ kó lọ parẹ́ dànù kí ló kàn wá ó ń pẹ́ kó parẹ́ dànù orí wa ti bọ̀bọ̀ yẹn àti wa ti Muyideen bọ̀bọ̀ yìí orí. wọ́n ti realize mistake tán ṣe ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. ẹ ṣàánú mi o ẹ má jẹ́ máa rìn káàkiri báyìí o. nǹkan tí wọ́n ń tà láti sọ wọ́n ní pé kẹ́ má jẹ́ káwọn ọmọ rìn káàkiri báyìí so pé kẹ́ ṣàánú àwọn ẹ dẹ̀ rí lórí àwọn fídíò wọn wọ́n sọ pé àwọn èsì àfihàn sólórí wọ́n ti àwọn náà apologize Àgbàlá Gabriel ẹ wo comment tó wà lójú comment section yìí ẹ wo eléyìí tẹ́ rí these are another one tí Àgbàlá Gabriel náà apologize Mr. Muyideen pé àwọn regret pé àwọn náà ẹ ka comment yìí pé àwọn regret pé àwọn náà brother Muyideen so ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ jọ̀ọ́ dowó lórúkọ tèmi ẹ DM mi ẹ comment lórí page mi ẹ DM mi tí ẹ bá fẹ́ ran Mr. Muyideen lọ́wọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ wọ́n ṣe TikTok Muyideen ńkọ́ TikTok Muyideen ńkọ́ wáì tí o ṣe sọ pé kó wọ́n máa DM Muyideen gangan fún rẹ̀ wáì tó ṣe sọ bẹ́ẹ̀ ẹjá sí pé alábu ìwèrè ni ẹ́ wáì tó ṣe sọ pé kó máa DM Muyideen fún rẹ̀ idiot stupid human being àwọn lórí burúkú aláìbàjẹ́ àwọn aláìmoore ìka ọ̀dájú èèyàn ìka ọ̀dájú ọ̀rọ̀ tó wà lẹ́ tó kò sẹ́ńbọ̀dì tí ó lè rí torí mi ó lè jogun ó lè jẹ́ anything ó lè jogun ló fà á ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ torí Ọlọ́run Portable Ọmọlálọmí please we need your help ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin blogger tẹ́. ọjọ́ yẹn kò ní kó dọ̀bálẹ̀ mo mú pa abẹ́rẹ́ tó dáa mo ti ẹ̀kọ́ nànà mo kọ́ nànà pa akẹ́lẹ́ nípa. bàbá pupa yìí náà òun ló edit fídíò yẹn o òun bẹ̀bẹ̀ ẹ̀ ń bẹ̀bẹ̀ pé kí Àgbàlá Gabriel dáríjì ẹ̀ dẹ̀ tún claim right. sóko rẹ kí ló ṣẹlẹ̀ kí ló. ẹ jọ̀ọ́ ìrànlọ́wọ́ kan tí mo fẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ṣe fún ni pé ẹ bá mi share live yìí ẹ jọ̀ọ́ jẹ́ kó kan Àgbàlá Gabriel àti Alhaji Oríyọmí Hamzat lára ẹ jọ̀ọ́ torí tọlọ́run ẹ jọ̀ọ́ nǹkan yín ò ní bàjẹ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. ẹ rí i pé ọ̀rọ̀ tó wà lẹ́yìn sìn ọ̀rọ̀ sunukun àwọn àgbá ní ojú sunukun la fi ń wò ni ẹ jọ̀ọ́ torí tọlọ́run gbogbo ẹ̀yin blogger pátápátá gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ jẹ́ ká dìde sí ọ̀rọ̀ yìí Àgbàlá Gabriel ń ò jẹ̀bi lélẹ̀ tó jẹ́ pé ara ta wọ́n wípé ẹni tí àwọn ràn lọ́wọ́ ṣùgbọ́n ibi tí mistake ti wà ní pé ẹ̀ṣẹ̀ àti ìyàlẹ̀ yìí ń lé dànù bọ́tẹ́ ò lé ogun dànù lára wọn ẹ jọ̀ọ́ ẹni Ọlọ́run ni àwọn àrùn àdójúkọ báyìí máa ń ṣẹlẹ̀ sí kékeré lélẹ̀ inú àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí Jésù so mo fẹ́ kẹ́gbà wípé ara iṣẹ́ ìpèníjà tó wà níbi iṣẹ́ ìránṣẹ́ náà ní sà ẹ jọ̀ọ́ Alhaji Oríyọmí Hamzat ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má jẹ́ kó sún in lórí ọ̀rọ̀ yìí
lọ ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ tí ń da ẹlẹ́bi pé wọ́n sọpọ́tì Àgbàlá Gabriel ni Alhaji dẹ̀ dá wọn lóhùn wípé àwọn mọ̀ téèyàn bá ga láyé kì í mọ̀ ṣiṣẹ́ kékeré ẹjọ́ torí tọ́lọ́hún orúkọ tèmi yí padà ẹjọ́ dowó ló. ẹ ṣàánú mi o ẹ má jẹ́ máa rìn káàkiri. ẹ̀yin fáǹsì mi ní àìpẹ́ yìí ni mo jáde. irọ́ ni bọ̀bọ́ yìí wà nínú àwọn tí wọ́n jọ ń ṣe orí burúkú bọ̀bọ́ yìí wà nínú wọn ó wà nínú àwọn bọ̀bọ́ yìí ló open TikTok account fún àwọn lórí burúkú wọ́n rárá dá kìíní yẹn ó wá ṣòyìn lọ́wọ́ ó ti ṣòyìn lọ́wọ́ ẹni kúre ó ti ṣòyìn lọ́wọ́ àwọn lórí burúkú wọ́n rárá dá ẹ̀yàn gbọ́dọ̀ ràn lọ́wọ́ ẹni bọ̀dọ̀ tó bá ṣe mistake lọ́wọ́ mọ́ yìí lọ́wọ́ gbogbo ègún tí bẹ́ẹ̀ ní Kùránì wọ́n máa jẹ́ tiẹ̀ gbogbo ègún tí bẹ́ẹ̀ ní Kùránì yóò máa jẹ́ tiẹ̀ bójú oníṣẹ̀ṣe náà ni gbogbo nǹkan ègún tí ń bẹ níṣẹ̀ṣe a máa jẹ́ tí àti tẹmọdọ́mọ ẹ̀ tó bá fi lè fún mi ní lówó pẹ́rẹ́ ọlọ́wà dẹ òṣì sínú ayé ẹ̀ òṣì tí ò ní parẹ́ mọ́ nínú òun ẹ̀ ọlọ́wà dẹ sí ẹ̀ àwọn stupid fellow àwọn ìka ọ̀dájú èèyàn ẹ fẹ́ pa máa nìyẹn ni ṣe fẹ́ jẹ́ kó wà depressing ni ìwọ wèrè mú ìdí ṣe bí wọn sọ wípé báàdì ẹ dá mi lóògùn máa fọ lẹ́yìn ṣe bí wọn sọ mí báyìí wèrè ṣó ti gbàgbé nípò ti sọ báàdì ẹ dá mi lóògùn máa fọ lẹ́yìn ilé ìbú ó ti gbàgbé ṣe bóun lélẹ̀ wèrè ṣe bóun ni. báàdì ẹ dá mi lóògùn náà máa sì fọ lẹ́yìn padà àìpẹ́ kò tó ọ̀tá jìn wọ́n dìtẹ̀ ànábì Muhammad jọ́sí ọ̀rọ̀ awú ẹ̀bẹ̀ s'Elédùmarè ọba fún wọn ni wọ́n kan Jésù mọ́ igi àgbélébù lọ́jọ́sí ọ̀rọ̀ awú ẹ̀bẹ̀ s'Elédùmarè fún wọn ni ìkìlọ̀ mi rèé fún gbogbo ẹ̀dá tó ń dijú mọ́rí fi eyín já iṣẹ́ ẹran gbẹ̀yìn ọ̀bà rí sẹ́ran jáńkọ́ ata ọbẹ̀ tó ń bẹ lára iṣẹ́ ẹran a sì bá aṣọ àlà tí ń bẹ. bẹ́ẹ̀ díẹ̀ dà mí lóògùn nù máa sì fọ lẹ́yìn. ṣé ti gbọ́. padà. bẹ́ẹ̀ díẹ̀ dà mí lóògùn máa sì fọ lẹ́yìn ìtumọ̀ nǹkan tó ń sọ náà ni pé òun máa gbé Àgbàlá Gabriel ṣubú nǹkan tó ń sọ nìyẹn o ó wò pé òun máa gbé Àgbàlá Gabriel ṣubú ṣe rí owó tó yẹ tó ń retí pé bóyá àwọn máa rí wọn padà rí ló fi mú jáde báyìí tó fi tọrọ owó again gbogbo ẹ̀ tẹ́ ń dìfẹ́ǹdì ẹ lọ ẹ̀pù ẹ̀ náà mọ́mí Esabod níbo lè wà ẹ lọ ẹ̀pù ẹ̀ Esabod Esabod níbo lè wà ṣe bẹ́ẹ̀ lẹ sọ àwọn ọ̀rọ̀ yìí àbẹ́yìn kọ́ ṣe bẹ́ẹ̀ lẹ sọ mọ́mí Esabod níbo lè wà ọ̀rọ̀ ọ̀hún dọ̀. Okay, kò sí níbí. Mọ́mí Esabod ọmọ tẹ sọpọ́tì tẹ́ ń gbéjẹ tẹ́ fi ń pe Àgbàlá Gabriel ní scammer tẹ́ ń pe Àgbàlá Gabriel lólè kò sí nǹkan tẹ́ pé tán ọmọ yẹn òun ló fi jáde báyìí ẹ̀rùn lọ́wọ́ o ṣe bẹ́ẹ̀ lẹ sọ. ó lè ní Àgbàlá Gabriel. Muideen, I was called by the woman in your church. He's a church member. Báwo ṣe máa sọ pé pàdé ẹ̀ tó ta ṣájà ò kọ́lé fún it's pre-planned. You acted it. You acted it. Stop fooling. Accuse Àgbàlá Gabriel kó àti ṣe acting lè báyìí sìn. Mo bẹ̀rẹ̀ ṣe acting wọn lè báyìí. Muideen ni ebi ní pa mọ́nàmọ́ná kú ebi ló máa pa ikú o. Muideen ni wà á rìn o ní rí bus stop. Ìrìn yẹn
Comment dire comment rìn káàkiri Muyideen wàá rìn pa láyé ẹni o ní rí aláàánú kan agbára Ọlọ́run àwọlá pé àníyàn ẹni pé kó ba Agbala Gabriel lójú jẹ́ àníyàn ẹni pé kó fa Agbala Gabriel wálẹ̀ lágbára Ọlọ́run ní fún ẹ̀ṣẹ̀ Muyideen olórí burúkú ẹni fún ẹni àdánù ẹ wo ẹ̀yin má gbàgbé mo fẹ́ kó gùn jù ẹni tẹ́ bá ní di àgbo high blood pressure ẹ kàn sí Yaya Gambari WhatsApp group dẹ̀ wà ó fún Justice for Agbala Gabriel WhatsApp group yes nítorí pé acting kan lè rí yìí tó máa fi dọ́là àbọ̀túnla ẹ máa tún rí acting mi máa fi dọ́là sọ́túnla á tún rí acting mi bí Muyideen bá dẹ̀ ṣe ń jáde tó ń ṣe oríṣiríṣi lèmi náà ṣe máa jáde torí pé kí ni Agbala Gabriel I really love him kì í ṣe pé bóyá ìsímùṣẹ́ support mo ti ń support láti day one lọ bèrè dáadáa láti gba tó ti ṣó dáadáa fọ́mọ kékeré kan tó jẹ́ mùsùlùmí báyìí láti gba tẹ́nìkan tí àkíyèsí wọn pé wọ́n fún ẹnìkan lóyún báyìí láti gbà yẹn ni mo ti ń support wọn pa tí mo ti ń jà fún kì í ṣe ni Agbala Gabriel mùsùlùmí dẹ̀ ni mí ìdí tàdé fi ń support ẹ ni pé má ní yìí òdodo ló ń sọ òdodo dẹ̀ ló ń ṣe oore ló ń ṣe ó wọ́ ti pé kéèyàn sà kéèyàn support ẹ. ẹ má gbàgbé jàre nítorí bá nídìí àgbo high blood pressure diabetes ẹ kàn sí Yaya Gambari o àgbo tó máa cure high blood pressure pátápátá tó cure diabetes pátápátá tó jẹ́ 100% sure tó jẹ́ 100% confirm with no doubting kò síbi tẹ́ ti máa rí ọ̀dọ̀ Yaya Gambari ni wàá ti rí wà láì wọ́n lá pé mo dẹ̀ jogún àgbólé ló fà tí mo fi ní lọ́wọ́ ẹlẹ́ni àmà sọ wípé kò sí cure fún high blood pressure cure wà fún tó confirm ó ní bí àwọn bàbá wa yé àtijọ́ bó ṣe máa ń treat high blood pressure kó tó di pé wọ́n ìbò dé ó ní bí àwọn bàbá wa àtijọ́ bó ṣe máa ń treat ìtọ̀ ṣúgà yẹ diabetes kó tó di pé wọ́n ìbò dé gbogbo ẹ̀ pátápátá ni Yaya Gambari jogún táṣíwá làgbo mi ṣe confirm làgbo mi ṣe yàtọ̀ nínú gbogbo irun àgbo bẹ́ẹ̀ni kẹ́lẹ́ confirm pé mi jogún àgbo lé kò ń ṣe eré mo ṣe máa ń fi ìwé yìí ọ̀yìn ní bá fi ìwé yìí ọ̀yìn ògbóni náà pé ìwé yìí ẹni bá fẹ́ ṣàkóso tó fẹ́ ṣe kéka nìkan ló kù ẹ̀yin tẹ́ bẹ́ẹ̀ ṣe ilẹ̀ ara Agbala Gabriel tẹ́ ṣe kéka Agbala Gabriel ẹ̀yin yẹn lè máa sọ pé kíní kan ìgbà kan ìwé yìí o lè rúrú ẹ̀ mọ́ sí àwọn ọmọ tó bí 1998 1999 àbáláyé ìwé tẹ́ ń wé education ni bá fẹ́ sí ní ṣe fún pálí tó pálí ẹ̀ agbolókún bẹ̀ ṣáṣá ní àgbo tó bá dé bẹ́ẹ̀ tó ní bá lágbo táwọn bàbá wa yá àtijọ́ ń lò tó fi wà ókè dáadáa gbogbo ẹ̀ pátá ni Yaya Gambari jogún agbo bp dáadẹ́ ń sọ yìí àti ṣe fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n lò tó dẹ̀ ṣiṣẹ́ tọ́kọ̀ fún àwọn tó dúpẹ́ fọ́lọ́run wọ́n náà tètè kàn sí Yaya Gambari nísìn kò tẹ́ ọ́dà fún tiẹ̀ tí bp yẹn bá pẹ́ jù lára wọ́n máa ń result sí stroke Ọlọ́run jẹ́ ká rí kó òjijì ó dẹ̀ máa fa kó òjijì fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lágbára Ọlọ́run ní kó òjijì o tí diabetes náà bá pẹ́ jù lára wọ́n máa ń result sí àwọn egbò àdájì náà tó tètè kàn sí Yaya Gambari ó ní bí àwọn bàbá wa ṣe ń tírìtì ẹ̀kọ́ tó dípọ̀ òyìnbó dé ó ní bá ṣe ń tírìtì ìtọ̀ ṣúgà diabetes ó ní bá ṣe ń tírìtì bp ẹ̀jẹ̀ ríru kó tó dípọ̀ òyìnbó dé gbogbo pátá ló gún àmì tí Yaya Gambari jogún ẹ̀rẹ̀ ti ṣe fáìmù àwọn èèyàn àti ṣe fún àwọn èèyàn tí wọ́n lò tó dé confam tó dúpẹ́ fọ́lọ́ látàrí sí wọ́n náà tètè kàn sí Yaya Gambari mẹ́sẹ̀jì mi lórí WhatsApp 091 38 40 3276 only on WhatsApp. Wọ́n pè direct kò ní lórí WhatsApp àti kẹ́ẹ̀tì Yaya Gambari bóyá mi tètè wọ́n tó bá dẹ̀ tí a ó dàgbò lọ́wọ́ wa tó tí rí wíìkì yìí wà rí àgbò ẹ̀ o wíìkì yìí wà rí àgbò ẹ̀ ṣùgbọ́n kò tètè kàn sí Yaya Gambari wọ́n tí kọmọkùnrin náà tí kọmọkùnrin kéré jọjú rí ẹ̀ lọ wà ní 30 years 35 years 40 nǹkan ọmọkùnrin dẹ̀ gẹ́gẹ́ bí kọmọdún 5 káwọn obìnrin bá wá rí wọn máa ń sá fún ẹ̀ ọjọ́ dẹ̀ ń lọ lórí ẹ̀ ń gbọ́ lótọ́ fẹ́ settle down ọmọ ìyá mi tètè kàn sí Yaya Gambari o àgbọ̀nbẹ tó kàn fún àwọn tó máa jẹ́ kíkọ́ ọmọkùnrin yẹn tó máa jẹ́ kó yọ dáadáa tó dẹ̀ bá ti yọ dáadáa permanent ni kò dẹ̀ ní side effect kankan 300% natural herb ni the chemical mix yẹ yes
tó jẹ́ kí o tó bá ti yọ dé level tó bá fẹ́ ò ní lò mọ́ tó bá dẹ̀ ti lò mọ́ yẹn permanent ni kò ní side effect tó bá notice wà nípa bàbá wáyé àtijọ́ wọ́n fẹ́ àwọn mẹ́wàá wọ́n dẹ̀ satisfy wọn wọ́n bímọ bí 50 gbogbo nǹkan táwọn bàbá yẹn lò tó fi ń takìtì dáadáa gbogbo pátá ló kún bí tí ìyá Gàmbàrí jogún ó kún bí tí ìyá Gàmbàrí jogún tètè kàn sí Gàmbàrí ìwọ obìnrin tó ní problem ó ti pẹ́ ní ọkọ ó ti lò 10 years 20 years nílé ọkọ ó lóyún àwọ̀dàlẹ́ rí ó ti káàkiri ọ̀dọ̀ wọn afá ọ̀dọ̀ wọn pásítọ̀ wọ́n ti gbẹ́ gbogbo ẹ̀ náà kọ́ láyé ó lè jásí pé nǹkan mẹ́díkà ló ń ṣe ẹ̀ kọ́kọ́ lọ ṣe test tó bá ti ṣe test á mú ìdí tí ò jẹ́ kóyún dúró sí ẹ lára wá nínú àwọn nǹkan tó ń jẹ́ kóyún dúró sóbìnrin lára ń gbà míì fibroid wà ń bẹ infection wà ń bẹ olùgbàtú blockage ẹ̀dà yẹn sperm leakage àti sọmúlòrò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yeast infection tó jẹ́ kóyún dúró ẹni wọn tó bá wá ṣe ń bẹ bó jẹ́ fibroid ni kàn sí Ìyá Gàmbàrí o wàláhì kí fibroid yẹn ti yọ bí oyún oṣù mẹ́wàá tó bá lọ Ìyá Gàmbàrí wàláhì tàlà wà bíbí ọmọ kí fibroid yẹn pé 50 tó bá lọ Ìyá Gàmbàrí wàláhì yóò clear rẹ̀ ò ní gbúrú ẹ̀ mọ́ kò dẹ̀ ní wù mọ́ láyé tó bá lọ ṣe operation ó máa wù padà o tó bá lọ Ìyá Gàmbàrí kò tún wù mọ́ láyé kó pé 20 nínú ẹ̀ wàláhì yóò clear rẹ̀ confam ló ń gbọ́n yín tó Ìyá Gàmbàrí jogún àgbọn lé ní gómìnà ṣe yàtọ̀ no doubt BP ló ń dẹ̀ láàmú ní diabetes ní nǹkan ọmọkùnrin yẹn kéré ní kíní kan tó gbá nǹkan táwọn bàbá wa yàtijọ́ yẹn tó ń lò tó fi ń ta kété ẹgbẹ́ ìyàwó wọn ọkùnrin kan máa fẹ́ yàwó bí mẹ́wàá wọ́n dẹ̀ máa satisfy wọn àwọn egbògi tó ń lò láyé ìjọ yẹn gbogbo ẹ̀ síwádìí sí àjogúnbá ni pé pátá ló kún bí tí wọ́n náà bá lò tí wọ́n máa dúpẹ́ fọ́lọ́n pé alhamdulillah bí abp ló ń dẹ̀ láàmú ni ó máa kí ọ̀rẹ́ yẹn diabetes ni ọ̀rọ̀ ọmọ bí ni kíní kan nǹkan ọmọ pẹ̀kẹ́rẹ́ òrìṣà kàn sí Ìyá Gàmbàrí o ètò mẹ́sẹ̀jì mi lẹ́ẹ̀kan sí 091 38 40 3276 091 38 40 3276 091 38 40 3276 bá pè direct kò ní lọ orí whatsapp àti gẹ́tì Ìyá Gàmbàrí so ẹ jẹ́ wá play video yẹn full ká tó máa lọ kí má interrupt ẹ kẹfẹ́ balẹ̀ wo full ká iná lè dájọ́ lẹ́mìí ara yín pé ṣe rí pé àwọn ènìkan ni wọ́n ń lo Muyideen wọ́n ti lò wọ́n rẹ̀ ti dọ́ǹpù ẹ̀ báyìí ó wá ń tọrọ owó ó rò wípé bóyá bóun ṣe kú lọ́dọ̀ Àgbàlá yẹn àwọn èèyàn máa sáré máa donate owó fóun kò mọ̀ wípé for the sake of Àgbàlá gangan ni wọ́n fi ń dáwó fóun nǹkan tí ò mọ̀ nìyẹn bọ̀bọ́ tó dẹ̀ wà pẹ̀lú ẹ̀tọ́ jẹ́ ṣe fídíò yẹn bọ̀bọ́ yẹn olórí burúkú ni bọ̀bọ́ yẹn ló fún wa ló ṣí TikTok fún orí fún bọ̀bọ́ yẹn ni bọ̀bọ́ yẹn ṣí TikTok fún sí yes gbogbo ẹ̀ tẹ́ ń support Muyideen ṣe ti rí báyìí ṣe rí pé tiyín ti ta ṣe ti rí nsìn Muyideen ẹlẹ́gẹ́ mistake ni àwọn ẹnìkan ni wọ́n ti àwọn tó ń ti yẹn wáì tọ́ lè wọ́n lọ́wọ́ wáì tọ́ fi wá jẹ́ kó jáde kó máa sọ pé ebi ń pọ̀ òun ó yẹ kó ti wọ́n lọ́wọ́ náà ṣe báwọn ni wọ́n ti à ń sọ fún ẹ wípé ọmọ aráyé òun rò pé bóyá Muyideen rò pé bóyá òun lógo òun lè dá dúró fara òun kò mọ̀ wípé for the sake of Agbala Gabriel làwọn èèyàn fi ń dáwó fún ẹ ọ̀dẹ̀ mẹ́rin dídì rìn dọ́dọ̀ yọ ẹ pàdé mi lórí TikTok Ìyá Gàmbàrí ó lè fóònù mi lórí TikTok Ìyá Gàmbàrí 001 pàdé mi nísìnyí à ń lọ sórí TikTok torí a fẹ́ gbọ́ opinion àwọn èèyàn lórí nǹkan tá à ń sọ yìí lórí TikTok so join mi lórí TikTok láìpẹ́ yìí sí join mi lórí TikTok kọ́kọ́ wo fídíò yẹn náà múlẹ̀.
pàdé mi lórí TikTok má gbàgbé o tó bá nídìí àgbá pre-diabetes nọ́mbà mi mo ti pín síbẹ̀ yẹn o 09138403276 àgbo tó máa cure pp tó cure diabetes pátápátá Yagabari yàtọ̀ o lè fi wé èmi jogún àgbo lé mi nǹkan àjogúnbá confirm ni kò ṣeré èmi yàtọ̀ ẹ̀gbọ́n tí mo ń sọ yìí wàláhì tàláhì àti ṣe fáwọn èèyàn tí ò níye tí wọ́n dẹ̀ lò tó confirm ẹ̀ billahi azim tó lọ bá sọ pé orí opportunity láti lo àgbo yẹn wàláhì bí pp yẹn máa parẹ́ mọ́ná ó ti lọ nìyẹn ó dà fẹ́ ilé gúnfi ṣọ bí diabetes yẹn tó bá sọ opportunity láti lo àgbo Yagabari ó ti gbàgbé diabetes ó ti dà fẹ́ ilé gúnfi ṣọ wàláhì tètè kan àdéhùn deliver worldwide tètè kan sí Yagabari ìwọ tó bá ti ọ̀dà tó ti gbàgbé máa wíkẹ́ yìí máa deliver gbogbo ọjà yín fún yín o ṣẹgbọ́ máa deliver gbogbo ọjà yín fún yín ó yá ẹ wá gbọ́ fídíò yẹn yìí mi ò fẹ́ interrupt ẹ̀ ń sìn kẹfà balẹ̀ gbọ́ ibi tí gbogbo náà máa ti mọ̀ wípé bàbá Muyideen yìí wèrè ní gbogbo ẹni tẹ́ ń support ẹ̀ṣẹ̀ ti ráyé yín lóde báyìí ṣẹ́rí pójú kòkòrò ló ń bá Muyideen jà ṣe ti rí ẹ má jẹ́ máa rìn káàkiri. ẹ̀yin fáǹsì mi ní àìpẹ́ yìí ni mo jáde so ibi tí mo ti ń lọ ni mo ti pàdé Mr. Muyideen ìyẹn tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ pẹ̀lú Àgbàlá Gabriel bọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ tèmi ṣe agbóhùnsáfẹ́fẹ́ ẹ mọ̀ wọ́n ní wádìí gbogbo dájú ká délé tó jí òótọ́ rọ̀ mọ́ àṣà lè ti torí pé bóyá ọmọ wa jẹ̀bi àbí pé kó ṣe kíní kà àbí bóyá ká sọ pọ́nmọ́sẹ̀ ká wá lè bẹ́ẹ̀ ká wá gbé fẹ́kùn pàjẹ́ bọ́ àlẹ́ lè wo ẹgbẹ́ ìran kan máa rìn kiri báyìí no matter anyhow tí a bá ní pé ká ṣe tá a bá ní ká sọ pé kílẹ̀ nìkan náà sọ̀rọ̀ like èyàn ò rọ̀rọ̀ sọ àwọn náà máa ní nǹkan tí ó ń dùn wọ́n lọ́kàn tí wọ́n rí bọ́ ìyẹn kọ́ ló wà ńlẹ̀ báyìí. ẹ bá mi ṣe live yìí ẹ gbọ́ nǹkan tí Mr. Muyideen bá mi sọ nígbà tí mo béèrè lọ́wọ́ wọn pé kí ni nǹkan táwọn ọmọ Nàìjíríà lè ṣe fún wọn ẹ bá mi gbọ́. ẹ jọ gbogbo ọmọ Nàìjíríà ìrànlọ́wọ́ yín ni mo fẹ́ o ẹ ṣàánú mi o kò sí nǹkan kan fún mi mọ́ o àti jẹ kò sí o kò sí àti jẹ àti mu kò sí kò sí nǹkan kan o. jọ kí n tó sọ nǹkan kan ẹ bá mi ṣe fídíò yìí kó kan Àgbàlá Gabriel àti Alhaji Oríyọmí lára ẹ jọ torí ọ̀tọ̀ lọ. Bíbélì wípé ìbùkún ni fún ẹni tó ríjà tó parí ègbé sì ni fún ẹni tó ríjà tó ṣe bẹ́ẹ̀ tó dákun. ṣé rí mo rọ bàbá mi ìyẹn Àgbàlá Gabriel pé kán jọ mo fi Ọlọ́run tó pè yín mo fi bẹ̀ yín ẹ bójú àánú wo Mr. Muyideen ebi àwọn mistake tí èmi rí tí a ò lè sọ pé ẹ ṣe tí ò gbẹnu tiwa ni wípé ẹ fẹ́ gbọ́n ìyanu lára Bra Muyideen ẹ fẹ́ gbọ́n ìṣẹ́ dànù bọ́ ẹ gbọ́n ogun dànù lára wọn sà nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹ rí i pé bí ogun lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí bọ́ ojú ẹlòmíà ni wọ́n ti lọ di orí ni wọn ò ní mental problem lójú tèmi ogun lélẹ́yìí ogun èyí tí wọ́n ń pè ní ogun òun ló ń ṣẹlẹ̀ yìí àárọ̀ àná tí Bra Muyideen jáde sórí social media wípé ẹ̀ka àwọn ọmọ Nàìjíríà ràn wọ́n lọ́wọ́ ẹ gbọ́ fídíò eléyìí ẹ gbọ́ náà. ẹ̀yin ni mo ké pè o nílé lóko lódò lẹ́yìn odi ẹjọ́ Àgbàlá Gabriel ni mo wá fi sùn yín o Àgbàlá Gabriel ó gbẹ́sẹ̀ lé ẹ̀tọ́ mi ó fi ẹ̀tọ́ mi dùn mí kò fún mi ní ẹ̀tọ́ mi mi ò fi ṣèbínú mi ò bájà ó tún ti ń lépa ẹ̀mí mi báyìí o Àgbàlá Gabriel ó ti ń lépa ẹ̀mí mi báyìí o. mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé fídíò tẹ̀ wò tán yẹn ẹnìkan níbẹ̀ nídìí orò tó rò fi ké ẹnìkan ló ń ti bọ̀dá Muyideen pé lọ sọ nǹkan báyìí lọ sọ nǹkan báyìí ó lé gbẹ́jùn wá jẹ́yàn kó jẹ́ pé spiritual aspect pé ogun náà ni torí ní àná ẹnìkan ló ń pe Bra Muyideen wípé àwọn ọmọ Àgbàlá Gabriel wọ́n ti wà ń bì kan báyìí o kí Bra Muyideen má lọ síbẹ̀ o ẹ jọ̀ọ́ ẹ̀yin náà gbọ́ nǹkan tí wọ́n sọ ń bẹ̀ yẹn àwọn èèyàn ló ń tì wọ́n ó sì lè jogun náà ni ṣùgbọ́n ẹjọ́ mo fi àsìkò yìí bẹ̀ Alhaji Òkìkí ọmọ amsa ẹ̀yin Alhaji Oríyọmí Hamzat ẹ jọ̀ọ́ torí Ọlọ́run sà ẹ ti ń ṣe látijọ́ yìí lágbára ọba mi Elédùmarè ipá ò ní pín in ẹ lágbára Ọlọ́run eléyìí tẹ́ fẹ́ ṣe kò ní jẹ́ àṣemọ nínú oore tẹ́ máa ṣe ẹ jọ̀ọ́ ẹ má ro nǹkan tí Bra Muyideen ṣe ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá wa yanjú ọ̀rọ̀ yìí délẹ̀
wọ́n lẹ́ni tó bá forí ti dópin náà là ó gbàlà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bọ̀bọ́ yìí lè lọ parẹ́ ẹ já gbà pé ogun ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ gbọ́ bí Bàmí Ìdí náà ṣe bẹ̀rẹ̀ wọ́n ti realize mistake tán ṣe ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. ẹ ṣàánú mi o ẹ má jẹ́ máa rìn káàkiri báyìí o. nǹkan tí wọ́n ń tà láti sọ wọ́n ní pé kẹ́ má jẹ́ káwọn ọmọ rìn káàkiri báyìí so pé kẹ́ ṣàánú àwọn ẹ dẹ̀ rí lórí àwọn fídíò wọn wọ́n sọ pé àwọn èsà fífi sólórí wọ́n ti àwọn náà apologize Àgbàlá Gabriel ẹ wo comment tó wà lójú comment section yìí ẹ wo eléyìí. These are another one tí Àgbàlá Gabriel náà apologize Mr. Muideen pé àwọn regret pé àwọn náà ẹ ka comment yìí pé àwọn regret pé àwọn náà Brother Muideen so ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọmọ Nàìjíríà ẹ jọ̀ọ́ dowó lórúkọ tèmi ẹ DM mi ẹ comment lórí page mi ẹ DM mi tí ẹ bá fẹ́ ran Mr. Muideen lọ́wọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ má wò ta ṣiṣẹ́ mi o tó kò sẹ́ńbọ̀dì tí ó lè rí torí mi ó lè jogun ó lè jẹ́ anything ó lè jogun ló fà á ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ torí Ọlọ́run Portable Ọmọlálọmí please we need your help ẹ jọ̀ọ́ gbẹ̀yìn blogger tẹ́. ọjọ́ yẹn mo ní kó dọ̀bálẹ̀ mo mú pa abẹ́rẹ́ tó dáa mo ti ẹ̀kọ́. irọ́ ló pa irọ́ ni kí ni irọ́ ló pa ẹ gbọ́dọ̀ wòlé tó sọ mo gbọ́ ìdíjà padà sẹ́yìn díẹ̀ ẹ̀bọ́ yẹn irọ́ ló pa. mo fi àsìkò yìí bẹ̀ Alhaji Òkìkí ọmọ Amsa ẹ̀yìn Alhaji Oríyọmí Amsat ẹ jọ̀ọ́ torí Ọlọ́run sà ẹ ti ń ṣe látijọ́ yìí lágbára ọba mi Elédùmarè ipá ò ní pín ẹ lágbára Ọlọ́run eléyìí tẹ́ fẹ́ ṣe kò ní jẹ́ àṣemọ nínú oore tẹ́ máa ṣe ẹ jọ̀ọ́ ẹ má ro nǹkan tí Bàmí Ìdí ṣe ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá wa yanjú ọ̀rọ̀ yìí délẹ̀ wọ́n lẹ́ni tó bá forí ti dópin náà là ó gbàlà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bọ̀bọ́ yìí lè lọ parẹ́ ẹ já gbà pé ogun ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ gbọ́ bí Bàmí Ìdí náà ṣe bẹ̀rẹ̀ wọ́n ti realize mistake tán ṣe ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. ẹ ṣàánú mi o ẹ má jẹ́ máa rìn káàkiri báyìí o. nǹkan tí wọ́n ń tà láti sọ wọ́n ní pé kẹ́ má jẹ́ káwọn ọmọ rìn káàkiri báyìí so pé kẹ́ ṣàánú àwọn ẹ dẹ̀ rí lórí àwọn fídíò wọn wọ́n sọ pé àwọn èsà fífi sólórí wọ́n ti àwọn náà apologize. Muideen lọ parẹ́ tó bá fẹ́ parẹ́ kó lọ parẹ́ kò kún ayé o bá lọ sọ orí bíríìjì àbí lọ sórí Tọ́mílán bíríìjì ok Ìbàdàn ló wà lọ bẹ́ sínú odò àbí kó lọ pokùnso ẹni wọn tó wà nù ẹ lọ́rùn bẹ́ẹ̀ lọ ṣe o bá parẹ́ ìdánù kankan wa wèrè ni ẹ olórí burúkú ni ẹ ẹyẹyàn bọ́bọ́ pupa yìí bọ́bọ́ yìí òun ló ń tì o bọ́bọ́ pupa yìí ló ń tì o bọ́bọ́ yìí ló bá open TikTok account yẹ orí fún bọ́bọ́ yìí dẹ̀ ló open TikTok account yẹn sí yes why tí bọ́bọ́ yìí lè sọ wípé kọ́ lọ message Àgbàlá Gabriel kọ́ message Muideen lórí DM títí ẹ̀ tó já sí wípé orí DM ti tòun ló sọ pé kọ́ ti DM òun ẹyẹyàn ẹ má fún Muideen lówó ẹ má fún lówó tẹ bá fún lówó ègún máa wà lórí yín o wà láì ìwọ tó bá lọ ṣe mistake lọ try yẹ mo lọ fún Muideen lówó sórí gbogbo ègún tí ń bẹ nínú Kùránì ó máa jẹ́ tiẹ̀ tọmọtọmọ tí gbogbo generation ẹ̀ confam rere yo mi ò ṣe rẹ o ojú mi pọn lọ́wọ́ yo bóde ní bàbá Muideen náà bóde ní bàbá yẹn náà tó fẹ́ ṣòfò ni ṣé mo ti gbà tí Àgbàlá Gabriel ti bí di kárí ẹ̀bọ ni ṣé òun ni kọ́ Àgbàlá Gabriel kọ́kọ́ ẹ̀pù láyé ni ṣé Àgbàlá Gabriel náà ṣé kò ẹ̀pù àwọn èèyàn kó tó mí tiẹ̀ ni àbí kí ni títí rẹ̀ máa ní ẹ nífẹ̀ẹ́ rẹ̀ máa ní ẹ ó ti over nífẹ̀ẹ́ Muideen jù wọ́n jẹ́ kó máa yọ ọ̀yọ̀ para wọ́n gba ṣọ́ọ̀bù fún ẹ ó fi gbogbo owó ọjà ó lọ fi ta tẹ́tẹ́ tán ó lọ fi play lotto ó wá sọ wípé wọ́n gbé ṣọ́ọ̀bù fún ìyàwó ẹ̀ olórí burúkú gbogbo ẹ̀dẹ́ tí Muideen lẹ́yìn ẹ̀ ní kúre ẹ̀ ní súre pélé ní kó da fún yín alárò òní jẹ́ ẹ ṣòwò tọmọtọmọ ni ìwọ tíráyè fún náírà tó lóun bá dé òṣìṣẹ́ ẹ pẹ̀lú ní bastard wàá tó ṣe gbogbo àwọn ènìyàn gbogbo pátá ẹ jọ tó ṣe papọ̀ ẹni bọ̀dẹ̀bọ̀dẹ̀ tó bá lọ fún kọ́bọ̀ tí ẹ ta ẹyẹ ẹjọ́ tó tọ́ lọ́wọ́
ká ní pé Agbala Gabriel ti ṣubú ó ti jábọ́ kò ní fúlọ́ọ̀sì kankan mọ́ ṣé bórí burúkú yìí ṣe máa jáde nìyẹn tá sọ wípé mistake ni mo béèrè ṣé bó ṣe máa jáde tó máa sọ fún wa wípé mistake ni no ẹ̀yin tẹ́ ń support ẹ̀ ẹ̀yin tẹ́ ń support ẹ̀ ìbéèrè mú béèrè lọ́wọ́ yìí ká ní pé Agbala Gabriel ti wá ọ̀tá Agbala Gabriel ti wá ṣubú tọ́tà Agbala Gabriel ti ṣubú ṣé bó ṣe máa bẹ̀bẹ̀ lélẹ̀ àwa máa sọ fún wa pé àṣìṣe ni ajá sí wípé nǹkan tó ń wá tó fi kúrò Agbala Gabriel kò rí mọ́ ló fà tó fi sáré lọ́ fi ní káwọn sáré tọrọ owó tọrọ yẹn kò ní dá fún gbogbo wọn papọ̀ èèyàn tèmi ẹ má gbàgbé jàre bá ní ìdàgbà ẹ blood pressure diabetes ẹ kàn sí Agambari lórí WhatsApp àgbo tó máa cure BP yẹn pátápátá tó máa cure diabetes yányán confam ìwọ tí kọmọkùnrin bá kéré jọjọ orí ẹ lọ kàn sí Agambari àgbo bẹ̀rẹ̀ tó jẹ́ kó yọ dáadáa permanent jẹ́ ní kò lè ní side effect kankan Agambari jogún àgbo nílẹ̀ àgbẹ̀ ṣe ìyàtọ̀ ní gbogbo ẹ̀wọ̀n àgbo yes from A to Z àgbo ló fún bẹ̀ ṣàṣà ní àgbo tó wọlé pẹ̀lú òní bá bó ṣe wò yìí confam ní tètè kàn sí Agambari nọ́mbà mi mo pin nìyẹn message mi lórí WhatsApp anything tó bá ṣe ṣàṣà ní àgbo tó wọlé tó ní bá fibroid ń dẹ̀ láàmú nǹkan ọmọkùnrin kéré kìíní kan ní kàn sí Agambari WhatsApp number mi yẹn 091 38 40 3276 091 38 40 3276 091 38 40 3276 péyà ẹ jẹ́ ká lọ ẹ pàdé mi lórí TikTok báyìí ìwọ tó bá ní interest nínú ọ̀rọ̀ yìí ẹ pàdé mi lórí TikTok so ó lè lórí TikTok èèyàn lè request wọlé ká gbéyàn wọlé kéèyàn sọ opinion so ẹ pàdé mi lórí TikTok báyìí Muyideen ibi ní pàmò ní wọn kú ibi ló máa pa ikú wà dẹ́rìn ikú ni lè burúkú bá lọ pa rẹ̀ dànù wà láti ẹ̀